Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Ẹni táyọ̀ rẹ̀ tẹ̀ lọ́wọ́ ní 2023 ló sọ pé alhamdulillah. Ẹni tí ó kún àràbà tó. Wọ́n wá sí Ramadan lẹ́sọ̀ Tiwa nílé. tiwa ní ọlọ́wọ́ fún ẹ lálùbáyé. Small doctor ó ṣe. Ọlọ́wọ́ á jẹ́ kí òògùn ẹ tún ga ju eléyìí lọ. Àmín. Gbogbo nǹkan tó ń fẹ́ dáadáa ni Ọlọ́run bá máa ṣe fún ẹ. Ó máa ń sábà lọ àwọn wáàsí gan. Dáadáa, àwọn náà wà á ṣe. Àpá ìsà ó máa fi gbogbo iṣẹ́ tó bá ń ṣe bẹ̀. Gbogbo wáàsí ó máa ń ṣe fún ara rẹ̀. Bẹ́ẹ̀. Alùbáríkà tó pọ̀ làgbọ́rọ̀ náà. Ọlọ́run ò ní fà rẹ̀ ṣe ẹ̀. Ọ̀ọ́ni dáwọ́ fún ẹ lórí Twitter. Ọ̀ọ́ni dáwọ́ fún ẹ lórí Instagram. Ọ̀ọ́ni dáwọ́ fún ẹ lórí Facebook. Ọ̀ọ́ni dáwọ́ fún ẹ lórí Instagram. Lọ́la. Sọ́dọ̀tọ̀ ìràwọ̀ rẹ̀ ni wọ́n kún lágbára Ọlọ́run. Nígbà wọlé tí wọ́n pọ̀, bàbá wa àbá wa láti ìlú Ìbàdàn, wọlé láti ṣe Muhammad Tawbi, Abdulbago, àwọn MC Abdulbago ti náà dé láti Ìbàdàn. Ẹ bá mi gbọ́ lọ́wọ́ tóbi fún wọn. Lára wọn sáré, bàbá àwọn ìmáàmù. Olùyàrá rẹ̀ ó ti ilẹ̀kùn, ó tú àpò àkọ́kọ́, ó tú kejì, nígbà tí ó tú kẹta ejò tí wọ́n ti fẹ́ mi pa fún bí ijọ́ mẹ́rin, ó ti fún jẹ̀lù. Ó sàn pa oró ni wọ́n gbọ́, wọ́n jálẹ̀kùn wọlé ni. Bí wọ́n ti jálẹ̀kùn wọlé gan-an, kábíyèsí rí ọmọ rẹ̀, kábíyèsí ní àṣepọ̀ fọwọ́ ara mi ṣera mi ni. Ọmọ kan gbogbo tí wọn náà ṣe lọ́wọ́ báyìí ó ń ṣera rẹ̀ kalẹ̀ ní. Bí dáadáa ló bá ṣe lẹ́yìn àwọn ọ̀gá ẹ̀ ó ń ṣe dáadáa kalẹ̀ ní. Bí kejì náà ní báṣírí rẹ̀ ò bá ti tú àṣírí rẹ̀ ó padà tú ìtọ́mọ rẹ̀ ó tú tẹ̀bí rẹ̀ ó tú. Wọ́n fún ẹ jẹ, wọ́n fún ẹ mu, wọ́n fún ẹ lọ́nà táyé rẹ̀ ó ti nítumọ̀. Síbẹ̀síbẹ̀ o tó ń bà wọ́n jẹ́ pé wọ́n ò ṣe kankan náà. Ọ̀bẹ̀rù Ọlọ́run. Ọ̀dà kéèyàn bẹ̀rù Ọlọ́run. Ṣé bọ́ bá wà lágbódò tó wà? Sáyé ọ̀dà ọ̀mà. Wọ́n mú ọkọ̀ nù tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. Àwọn àyè kan bẹ̀ tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n wá fi ọ́ síbi tí ayé rẹ̀ ti máa nítumọ̀. Ẹni ó fi ọ́ síbẹ̀ náà ló tó ń gbé níbi ló ń gbé lẹ́yìn. Àti ẹ padà rú jẹ́gẹ́jẹ́gẹ́ bí agolo mílíkì o. MC bọ́lá ń bá fi ọlọ́wọ́ kan fi inú àwọn èèyàn hàn yẹn. Ẹlòmíì ti kíyàn tí ń ṣe àgọ́ sẹ́ẹ̀kù túwádé tó lè máa ń pè. 100. Akéwù ṣe ni wọ́n ṣáàbì rẹ̀ á máa jọ pa inú ni. Tọ́lọ̀ ń bá fi inú ẹlòmíràn yẹn já parí. Àmánú rẹ̀ yín nílà yín kò bí gbogbo fìtínà máa lẹ́bi àádámà. Ẹni àmínà. Ọlọ́jà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Wá sí ọgbọ́dọ̀ máa pọ̀ jù ara ti máa kan ẹlòmíì ti sá sínú mi ti sọ̀rọ̀ yẹn. Pé èmi wá sí bá bá orí lọ tó bẹ̀ sí. Kí wọ́n ní olè lọ́la kó lè dá sáájú rí láyé. Ìta béèrè fún aláàjì wa Muslim MC Oluomo, Olúwa bá wa fi lè lọ. Ẹni ọba sàmì òsì ó pẹ̀ kó lára rẹ lónìí. Ẹ bá ti rẹ́ni tí olúwa kà yẹn, ọlá ìbí kó máa jẹ pọ̀ máa àti ẹ̀dá ìbúkọ̀ rẹ̀.
òsì ọ̀dà kó bá mi lára mu. Òsì ọ̀dà kó bá mi lára mu. Ìyà ọ̀dà kó bá mi lára mu. Ìyà ọ̀dà kó bá mi lára mu. Ikú ọmọ kó bá mi lára mu. Ikú ọmọ kó bá mi lára mu. Òsì ọ̀dà kó bá mi lára mu. Òsì ọ̀dà kó bá mi lára mu. Gbogbo tí o bá mi lára mu. Ó pẹ̀lú rẹ̀ kó bá lé ọ̀tá lọ. Gbogbo tí o bá mi lára mu. Ó pẹ̀lú rẹ̀ kó bá lé ọ̀tá lọ. Ẹ bá nàka rẹ̀ sẹ́ńtì. Pẹ́ńtì ó dìde sókè ẹ wá nàka rẹ̀. Ẹ pé o. Gbogbo tí o bá ẹ lára mu. Kó kẹrù rẹ̀ kó bá lé ọ̀tá lọ. Gbogbo tí o bá ẹ lára mu. Kó kẹrù rẹ̀ kó bá lé ọ̀tá lọ. Zebo ẹ̀dìdé kúlẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀dìdé. Ẹ̀yin náà ní pákó. Ẹ̀yin ní kókó dà kókó ìdí ìdí kókó. Kókó dà ọ̀yin kókó yọ̀ dà. Ẹ dábàá ẹ bá ń nàka àdé sí wọn ẹnì kankan ò ní wó nínú yín. Ẹ̀yin lè fi ọkàn balẹ̀ ní ọ̀gá fi fọkàn balẹ̀. Ẹ̀yin lè sọ̀dàlẹ̀. Ẹ̀yin ṣe lórí burúkú ẹni tí bẹ̀rẹ̀ bẹ̀yìn. Please subscribe to FaceTv Africa and turn the notification on. FaceTv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.